years nígbà tóun dé 28 years lòun tó marry wọ́n fóun lọ́rùn sílẹ̀ díẹ̀ nígbà tọkọ tún lọ wọ́n tún continue ìyẹn ju 18 years lọ so 5 years sẹ́yìn nísìnyí ni ó ṣẹ̀ṣẹ̀ ni bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ bàbá yẹn mọ́ so tá bá ní ká calculate pàpọ̀ kò ń sọ̀rọ̀ 18 years gan mọ́ anirú bàbá yẹn ó yẹ kó lọ gbé bàbá yẹn ni kó lo ọjọ́ ayé ẹ̀ tó kù kó lò nínú ẹ̀wọ̀n kó tó ṣẹ̀ lọ bá dájọ́ Ọlọ́run kọ́lọ́run tó ṣẹ̀ dájọ́ ó yẹ kó jìyà láyé ìbàyà táyé lẹ́yìn kó ti jìyà lọ́sọ̀run. tó ẹ má jà torí ohun tí ń ṣẹlẹ̀ ká rí pé ètò òtútù wọnú ètò mẹkáníìkì wa ń bẹ̀ ń bí ẹ̀yìn yẹn wá ọ̀rọ̀ yìí ń tà tí mọ́ jẹ lẹ́nu ni ṣùgbọ́n tó bá di lálẹ́ láago 10 lórí TikTok tèmi gẹ́gẹ́ já pàdé mbẹ̀ yóò ní Gbénga ó yàtọ̀ live lórí TikTok ẹ ṣeun gbọ́ yín tẹ́jọ́ ń darapọ̀ mọ́ àbẹ̀ irú àwọn nǹkan báyìí a lè ráǹfààní àti lè sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ ẹ lè lọ darapọ̀ mọ́ mi bẹ̀ lórí TikTok tó bá di láago 10 lálẹ́ ibi tá ti mọ ráyè láti mọ bára wa sọ̀rọ̀ nù mẹkáníìkì wa ń bẹ́ ń bí ọ̀gá wa. ẹ káàárọ̀ atọ́kùn. ẹ káàárọ̀ sà. a kú iṣẹ́ àná. yes sir. mo kí ọgọ́ ọmọ Nàìjíríà lápapọ̀. orúkọ yín. orúkọ tèmi ni Waheed Ayọ̀dèjì. mo kí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn. pé a kú ojúmọ́ o. kí lẹ ní fún wa lónìí. ẹ ṣeun atọ́kùn. nǹkan tí mo ní lónìí ni èéfín. smoke. bẹ́ẹ̀ ni. tí mo ń jáde láti bí. exhaust mọ́tò bí silencer mọ́tò. ẹ ṣeun. tá a bá start mọ́tò láàárọ̀ a mọ́ jáde. bẹ́ẹ̀ ni. fífún àbí dúdú. ohun kan tí a fẹ́ yànnàná gan nìyẹn lóyè. ẹ rí i pé èéfín ó máa ń jáde ní ẹnu pipe exhaust wa lẹ́yìn tó jẹ́ silencer mọ́tò wa. irú èéfín wo ló ń jáde. tí èéfín bá ń jáde lẹ́nu silencer mọ́tò wa ǹjẹ́ èéfín yìí kí ni nǹkan tí èéfín yẹn ń sọ fún wa. èéfín jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ máa kíyèsí ní ẹnu mọ́tò wa. ìyẹn ò túmọ̀ sí pé tí mọ́tò wa bá ń yọ èéfín ọ̀pọ̀lọpọ̀ á ní tí mọ́tò bá ti ń yọ èéfín pé ẹ́ńjìn yẹn ti wúyà nìyẹn rárá. lọ́pọ̀lọpọ̀ ọgbà oríṣiríṣi èéfín ló ń jáde. èéfín pé oríṣi mẹ́ta tó máa jáde láti ẹnu exhaust. ìkan wà tó máa dàbí erokuru tó máa jẹ́ brown. àwọn kan wà tó jẹ́ black ìkan wà tó jẹ́ blue. blue yẹn máa fẹ́ níbi white nínú. èyí tó bá jẹ́ bí erokuru ló ń jáde yẹn ìyẹn fi hàn wá pé engine wa ṣì wà in good condition. so ìyẹn lọ́lọ́yìnbó ń pè ní steam láàárọ̀ ó túmọ̀ sí pé engine wa wà in good condition. but nígbà míì engine á ti máa lọ tán á sì máa mú steam wá. performance engine yẹn ló jẹ́ ká mọ̀ pé engine yìí ti ń lọ. but tí ó bá ń yọ èéfín black yẹn nígbà míì ó lè máa ta wá lójú tá a bá ń lọ lórí motion. yẹn fi hàn pé mọ́tò wa ó ti ń jẹpo nìyẹn. nǹkan kan ti ṣẹlẹ̀ tó fi ń jẹ́ kó máa jẹ. ṣùgbọ́n engine ò tí ì bàjẹ́. engine ò tí ì bàjẹ́ irú èéfín black yẹn a sì lè stop ẹ̀ with one way or the other tá a bá ti mọ ọ̀nà tá a lè gbégbà. èéfín ẹlẹ́kẹta ni èéfín blue tó máa ní white nínú yẹn túmọ̀ sí pé engine wa ó ti ń lọ. ṣùgbọ́n nígbà míì engine lè má ti lọ kó jẹ́ pé seal kan ló ń drop. ó ní àwọn oil seals kan tó yìnbó pè ní valve stem seals táwọn ilé bá ti ń drop láàárọ̀ ni èéfín yẹn ó máa wá. tó bá wá láàárọ̀ tá a bá start ẹ̀ tàbí ìgbà tá a bá park mọ́tò sílẹ̀ fúngbà tó pẹ́ tó bá ti wá tá a bá ti start ẹ̀ tó bá ti lò bí ìṣẹ́jú àyá 10 sí 15 yóò parẹ́. ìyẹn túmọ̀ sí pé engine wa ò tí ì bàjẹ́ àwọn valve stem seals ni wọ́n ń drop oil sínú combustion chamber tó mú white àti blue jáde. ẹ wá jẹ́ ń béèrè tí engine bá ti bàjẹ́ wọ́n ò ní ẹ lọ ríǹgì ẹ̀ tán bá ríǹgì engine ǹjẹ́ ó ní life span tó ṣe àbí kó kúkú lọ rà míì. nítorí pé ìlú yìí ti dáadáa tá a gbọ́dọ̀ sọ míì tí a bá ríǹgì engine tí a dẹ̀ lo àwọn nǹkan tó yẹ ká lò ó máa ṣiṣẹ́ bóyìnbó ṣe ṣe ni. ṣùgbọ́n níbi tí ìlú yìí dé lónìí tí kì í bá ṣe pé èèyàn ní owó tó tó láti ra original material tí èèyàn máa lò tí èèyàn bá kàn bọ́ sọ́jà tó kàn ra àwọn nǹkan tí èèyàn fẹ́ lò tí èèyàn kàn dá sí ó ṣe ṣe kẹ́yìn kó má ṣiṣẹ́ bó ṣe fẹ́. ṣùgbọ́n tí èèyàn bá ra original material tó yẹ kéèyàn lò láti fi ṣe ó máa ń pé kéèyàn ṣe engine gbà mí gan jù kó lọ ra engine àlòkù lọ torí táǹpẹ́ ní tòkunbọ̀ àlòkù ni àwọn kan náà ni wọ́n lòkù. tá a bá lọ ra nǹkan tuntun tó jẹ́ original tá a bá kó sí ó máa ṣiṣẹ́ dáa ju titun yẹn lọ tá a bá ti tó bó ṣe yẹ ká tó. kí wàá ló máa ń fà kí mọ́tò kó yọ èéfín ṣé téèyàn bá lọ fi ọ́ìlì tí ò ṣe sínú mọ́tò tó ṣeé ṣe kí ó ba ẹ́ńjìn mọ́tò jẹ́. bẹ́ẹ̀ ni atọ́kùn nígbà míì
oil taba dà sí inú mọ́tò tí kò bá ti bá nǹkan tó yẹ kó bá mu tí kò bá ti bá mu ó máa lọ sórí emission system ẹ̀ a lọ dàrún kankan rú ń bẹ̀. bó o láṣẹ mọ royal tó yára tèmi ká kàn lọ ọ̀dọ̀ bọ̀dá kan nílé epo kẹsàrè bá mi ra ẹ́ẹ̀lì 4 litre 5 litre fún mi. rárá o tó yẹ la ṣe pé àwọn èèyàn ṣàkíyèsí ọ̀nkan méjì pé ni mo fẹ́ gba àwọn èèyàn nímọ̀ràn lónìí tó ṣe pàtàkì nínú nǹkan tá a mú wáyé. àkọ́kọ́ ni pé mọ́tò wa tá a bá rà manual tí ó máa bá mọ́tò wa yẹn wọ́n ti máa sọ irú oil téèyàn lè lò. ó ṣe pàtàkì a gbọ́dọ̀ máa kà. ó ga ó ti ní ojú ibi tí wọ́n fi kọ̀ọ̀kan sí ní péjì àkọ́kọ́ wọ́n ti sọ àfi bí handout GNS ní garage. no kò lè tó yẹn ó ti ní péjì bóyá page 16 lẹ́ẹ̀ máa lọ sí wọ́n ti sọ ẹ̀ máa sọ nípa service engine oil and the rest tire gbogbo nǹkan ni wọ́n ti sọ sí ojú àkọ́kọ́ yẹn ẹ ti lọ mú bi tí wọ́n kọ́ sí ẹ dẹ̀ lọ sí ẹ lọ kà tó bá jẹ́ pé àlàǹfààní àti kà á gbọ́dọ̀ mọ akọ́ṣẹ́mọṣẹ́ tá a fẹ́ gbéṣẹ́ fún tí ó jẹ́ ni tó farabalẹ̀ tó lè lọ mọ ka àwọn nǹkan yẹn tí ó dẹ̀ wò ẹ rí pa sọ̀rọ̀ kanjọ́ kan pé ẹni tó fẹ́ kọ́ṣẹ́ mẹkáníìkì lásìkò yìí pé ṣẹ́ni tí ó kàwé rárá tó lè kọ́ ẹni tí mo dáhùn béèrè yẹn pé ẹni tó bá fẹ́ kọ́ iṣẹ́ mẹkáníìkì tá a bá dé lóde òní ó gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ìwé 10 tó yanrantí tó lè mọ̀ ọkọ mọ̀ ká o so ni ó fi láǹfààní àti mọ̀rú oil tó yẹ kó lò tí kò fi ní ṣàkóbá engine torí tá a bá lo oil tó yẹ ká lò sẹ́ńjìn wa á bẹ̀rẹ̀ sí máa yé fín ó lè máa yé fín ó lè lọ da emission system ẹ̀rú tàbí kó bá rẹ́ǹgì mọ́tò yẹn. bó o láti ṣe mọ̀ tábà fẹ́ wòwe. ó di ká bọ́ sọ́dọ̀ mechanic tó mọ̀ nípa ẹ̀ kì í ṣe gbogbo wa náà ni mechanic bọ̀ kì í ṣe gbogbo wa la láǹfààní àti kàwé kì í ṣe gbogbo wa la láǹfààní àti máa lọ kojú bọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ wo kárí mọ̀ pé n ta fẹ́ lò yìí n tó yẹ ká lò ní. àwọn mẹkáníìkì mi àmọ́ sọ ọ́ìlì téyìn ò lò fún yàn bóyá ẹ ti lọ gba owó lọ́wọ́ àwọn kọ́ńpìlì kan ni pé ọ́ìlì yìí ni ẹ máa lò ọ́ìlì yìí ẹ máa rò. rárá o lákọ̀ọ́kọ́ tí tá a bá ti ra mọ́tò ẹ rí i pé mo sọ fún wa pé níbi ìdérí tí wọ́n ti ń da ọ́ìlì sẹ́ńjìn yẹn wọ́n ti máa ń kọ irú ọ́ìlì téèyàn máa lò wọ́n ti kọ́ sí àlewò ńbẹ yẹn ibi kọ́fà ọ̀hún wọ́n ti kọ́ sí 5 kìíní kan bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ sí ṣùgbọ́n ìṣòro tó wà ńbẹ ni pé nígbà míì tí ẹ́ńjìn yẹn bá ti ń dàgbà ó ti ní bá a ṣe máa ń change ọ́ìlì yẹn. ẹ wo àpàdé àtàlùdẹ̀ ń bẹ lọ́wọ́ wọn ẹ bá ń fi nọ́mbà yín lẹ̀ nọ́mbà tẹ máa pe Waheed Ayọ̀dèjì sí lẹ́yìn ètò yìí òun náà ni 08168300451. ẹ ṣeun adé ọ̀sùn fi nọ́mbà rẹ lẹ̀ ká mọ́ lọlé. nọ́mbà tèmi ni 08034867571 08034867571 Káyọ̀dé Adéọ̀sùn ló kọ mi. Olúmúyìwá Adéyẹyè Real Apostle 07042383951. Tóbilọ́ba ọmọ ìyá àfẹ́ yín náà ni 08165346275. ẹ̀sìn ojú òní ẹ mọ̀ kúrò ń bẹ́ẹ̀ o gúdúgbẹ̀ ìròyìn òun ló túkù tẹ́ mọ̀ gbọ́ lásìkò yìí ojú òní tì yín ire báyìí lámọ̀ bára wa ṣe ẹ ṣeun. mo ti rán lọ́lùfẹ́ mi ẹni bí ọkàn mi.